Alaroye máa wí o. Ọwọ́ tẹ àwọn afurasí mẹ́ta tí wọ́n gé ọlọ́kadà lórí ńìlọrin. Lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 6 oṣù kọkànlá ọdún 2024 yìí ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ṣàfihàn àwọn afurasí mẹ́ta kan, Peter Samuel, Jeremiah Theosinda àti Sunday Agbenkẹ́, tí wọ́n fẹ̀sùn kàn pé wọ́n gé orí ọlọ́kadà kan, Rafiu Àkànwó, ẹni ọdún 23 bọ́lẹ̀ lásìkò tí wọ́n ń gbìyànjú láti gba ọ̀kadà lọ́wọ́ rẹ̀ lágbègbè Àsùnlérè, Òkè Òyì nílùú Ìlọrin nípínlẹ̀ Kwara. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Victor Ọláìyá sọ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé lọ́jọ́ 4 oṣù kọkànlá ọdún 2024 yìí nígbà tí àwọn mẹ́ta kan, Abdulrasheed Ọláṣẹ́hù, Ismail Muhammad àti àwọn míì mú ẹ̀sùn wá síléeṣẹ́ ọlọ́pàá pé àwọn rí orí èèyàn kan tí wọ́n ti gé táwọn kò sì mọ ẹni tó gé orí ọ̀hún àti ẹni tí wọ́n gé orí ẹ̀ lágbègbè Òkè Òyì nílọrin, táwọn agbófinró sì ti lọ gbé orí òkú ọ̀hún kúrò lọ sílé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn ìyẹn UITH ti fásitì Ìlọrin. CP Ọláìyá ní nígbà tí ìwádìí bẹ̀rẹ̀ lọ́wọ́ tẹ àwọn afurasí mẹ́ta kan lọ́jọ́ 6 oṣù kọkànlá ọdún 2024 yìí ní ààyè ọ̀tọ̀ọ̀tọ̀ tí àwọn sì rí fóònù Android kan tó jẹ́ ti Samuel Peter, èyí tó ń gbìyànjú láti sá kúrò ní Ìlọrin, àti ọ̀kadà kan gbà lọ́wọ́ wọn tí wọ́n sì ti jẹ́wọ́ pé lóòótọ́ làwọn jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ọ̀hún àti pé lẹ́bàá odò ni àwọn gbé orí ọlọ́kadà náà sí nítorí kí wọ́n lè ta ọ̀kadà rẹ̀ láti fi rí owó. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ẹ̀ pé àgbẹ̀ kan tó ń kọjá lọ sínú oko ẹ̀ ní àwọn aráàlú ńlé, wọ́n lè rí àgọ́ ọlọ́pàá, wọ́n ní òun ló ṣekú pa ọlọ́kadà náà, wọ́n sì bà mọ́tò rẹ̀ jẹ́. Bákan náà ni Ọláìyá ní lára àwọn tó bà mọ́tò ọkùnrin náà jẹ́ tọ́wọ́ tẹ̀ ní Yusuf Abdulkareem, ẹni ọdún 22, arábìnrin Jayéọlá Fatai, ẹni 40 ọdún àtàwọn míì tí àwọn ọlọ́pàá sì ń wá báyìí. Ọláìyá ní lẹ́yìn ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí làwọn yóò fojú àwọn afurasí ọ̀hún bá ilé ẹjọ́. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Alaroye online television.